yá tẹ̀ra mọ́ni. yára mọ́ni. sáré gara mọ́ni. gara mọ́ni. sáré. Ayo, yo mo kan lọ́wọ́ lu pẹ̀lú ya. Nba ma ilé nu. Àwọn pa de pele mi. Má gbé yun ilé ni o gbé. Kí ló kan tiẹ̀ ńbẹ̀? Be yo kan. Ọjọ́ ni o jenu ẹ. Nta rí sí náà nu. Ẹnẹdẹdẹdẹdẹdẹ. Lájọ náà bí ń bọ́ bẹ̀. Sílẹ̀. Follow me. Let us go. Òde. Wo àti ta ni? Mo ní ojú àlọ́ òde. Ẹ dúró náà. Níbo ni ìpàdé ìwé ata síwín? Nǹkan sórí tiẹ̀ gan. Ìwọ gan síwín. Nígbà òde bì. Sọ́dàkọ̀ rẹ, sọ́dàkọ̀ mi. Ṣebí Súlẹ̀ ló dákọ̀. Orí ẹ̀ fún. Mo mọ̀ rí tẹ́lẹ̀ ni. Sọ ọ̀ya wèrè. Sọ ọ̀ya wèrè. Follow me and go. Sọ ètò àkúnmi sì máa fọ́ àga yìí. Má fàmì lọ́wọ́ kó imú mú mi lọ. Má fọ́ àga mọ́ lórí. Follow me. Súlẹ̀ tẹ̀lé jẹ́jẹ́. Súlẹ̀ tẹ̀lé jẹ́jẹ́. Òde yá. Súlẹ̀. Súlẹ̀. Olórí ikú wẹ̀rẹ̀. Súlẹ̀. Ọ̀rẹ́ mi tó sá pọ́npọ́n bíi báàgì sùpàjẹ́ tíìfù. Bóòni. Sórí ẹ̀ ò burú. Ta lọ̀rẹ́ rẹ? Dúnà. Kí ló tó sìn lẹ́yìn mi? Tó bá sì sìn lẹ́yìn mi, ó kàn dínú yọ. Ìdínú yọ. Dágùn, kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gan? Mọ̀ bí mílíọ̀nù kí n máa sọ fún ọ. Ò ní bínú ni. Sórí àgbàlagbà yìí kan lé kó tó kanú. Tó ti yọ kò ní rẹ́ni kankan bá gbẹ́nu ẹ̀ o. Tó ti yọ nísìn meanwhile sọ́ọ̀dì àfọ̀ ò ní bínú. Dúró sọ fún mi, ṣé àbí sọ̀rọ̀ mẹ́ja ni? Ìtọ́ ọ̀mọ̀ ni nǹkan sọ fún ẹ. Sórí sórin òní táyé Kẹ́hìndé lẹ́jà Àlàbá lè bí wọn. Tó ti yọ nísìn sọ́ọ̀dì àfọ̀ sórin àtẹ̀já fọlọ́kọ̀m la méjèèjì. Èmi àti ẹ àjọ lẹ̀pọ̀ bí Ṣàngó gògóńgò ni. Tó ti yọ àjọ lẹ̀pọ̀ bí Ṣàngó gògóńgò. One love. I love you. You love Tani. Kenny. You love Tani. Kenny. You love Tani. Sọ wọ wí. Sọ ma nà mí. You love Tani. Tó bá súnmọ́ mi. Súnmọ́ mi.
ìfàkì ìfàkọ̀ ìgẹ̀gẹ̀ ṣé ti yọ àbí tẹ̀lé wèrè ara ẹ̀ ni wèrè dùn ọ́ mà tẹ̀lé ọ́ àtọ̀ pàdé orí mi lọ ọ̀yà go I go ya meet. Ṣẹ́ni tẹ̀ ń wá. Ọ̀nà bí ìlọ́lọ́. Ọ̀nà bẹ́ẹ̀ lọ́gbà. Eré. Ẹ̀rọ̀pílẹ̀nì ó dábọ̀. Bá mi kí ìyá mi ẹlẹ́kọ̀ọ́. Ẹ̀kọ́ mélòó ló yó mi? Ló yó mi ò ló yó mi. Ló ní pàmùpàmù. Ló ní jìgìjìgì. Ló ní pàmùpàmù. Ló ní jìgìjìgì. Ló ní pàmùpàmù. Ẹ fẹ́ sáré kú. Ẹ máa lọ rẹ́ dán ego. Orí yẹn burú bí egun ti ń léwèrè egun ti ń léwèrè ò sì jẹ̀bi ọmọ ìyá ẹ̀ ló pè I was not anything on the area I will tell you. Thank you, sir. Uncle Ejo, wèrè tó sáré báyìí náà ń gbà. Aláàsì wèrè ńlé wa. Àyìnbó lè kọ́ wọ bíbá ń sìn náà. Ẹ wo mi ẹ ṣe wèrè o. Mi ẹ ṣe wèrè o. Ṣé wèrè tẹ́lẹ̀ wọlé rè kì í ṣe wèrè? Uncle Ejo má bínú. Wèrè kan tá àròbọ̀ yóò sáré wọ bíbá yìí ni. Ẹ jọ̀ọ́ má bínú. Kí la fẹ́ ṣe báyìí? Struggle continue. Sule. Kí ló dé kí ló ṣẹlẹ̀ gan? Orí ẹ̀ ló burú. Ó làbọ̀ tó máa bí mi léèrè. Ojú ẹ̀fọ́ ni àbòjú ń dùn ọ́. Sáwọn ilé wa ń bomi. Ọ̀dà. Omi tútù. Nǹkan tó ń ṣẹlẹ̀ yóò yé mi, mo ti fẹ́ máa sùn mi. Nǹkan tí dájú tún sọ yóò tún yé mi. Ṣé bí mo bẹ̀rẹ̀ pé kó bá mi bá wọn sọ̀rọ̀, ṣé ò bá mi bá wọn sọ̀rọ̀ ni? Ó ti rù mú bá wọn sọ̀rọ̀. Òun kọ́ ló tún wá sọ pé àwọn ti ń jáde ní ìsìn báyìí. Ẹ máa padà wá nìna. Bálejò bá béèrè mi ẹ pé mo jáde mò ń lọ dọjá yín fá ẹ gbọ́ ẹ tún lọ ni. Ẹ̀yin là ń dúró dè bàbá mi. Tèmi ti jẹ́ ń gbàdọ́ rẹ̀ bìkan náà èmi náà mú ní ẹ padà wá. Oòrùn ti ràn bóòrùn bá ti ràn àrùn mọ́lẹ̀ tèmi jáde òní tún lọ́sẹ̀ fá àwọn babaláwo ó ti dúró dè mí tí èmi ní ń retí èmi lólórí awo bí ẹ bá kàn tí wọn ò bá wá rí mi ṣe wèrè tí mò ń rí lójú rẹ̀ ni mo tún rí lójú ayé yìí. Ẹ wo ẹyàn mọ yìí ẹ máa kà Ó jẹ ìyá ó mú mi sí. Kọ̀mọ̀ntì ògbè ìyàtọ̀ òde lánàá kò tó sórí ilé
ta ló ń pè wọ sáyọ kò sí ètò mọ́ ṣe bó ṣe nanú bí ẹnu ọlọ́gẹ̀dẹ̀ nu mọ́ àwòrán tiẹ̀. ẹ wo lẹ́kìnní mọ́. ẹ wo ẹ̀yin ọ̀rẹ́ wo. n tó bá dunni ní pọ̀ lọ́rùn ẹ̀ ni a ti ń pọ̀rọ̀ yìí lówó ìbáyìí o ó fẹ́ máa láronú lórí ọ̀rọ̀ wèrè tó ń dààmú súlẹ̀ ọ̀rẹ́ wa yìí o ẹ já fura o. èmi gan ti ń wá bí n ṣe sọ tẹ́lẹ̀ àmọ́ kò sáǹfààní fún mi láti sọ ni àmọ́ ní báyìí ààyè ńlá gbàǹgbà ló ti wà fún mi. sórí wèrè tó ń dààmú súlẹ̀ yìí bí ò bá ṣe pé nǹkan kan bẹ ó tó da òun àti súlẹ̀ papọ̀ wèrè ò ní mọ̀ dààmú súlẹ̀ kí o. wo bó ṣe ronú bí ìdún bó dẹ̀ ṣe tóbi ìpọ́jà ìròpọ̀ pọlọgì ló wà mẹ́ wo bó ṣe ronú. mo ti ń fura náà pé kankan ní láti máa ṣẹlẹ̀ ni kankan ṣẹlẹ̀ ni. àmọ́ sọ mọ́ pàwọ́ ò súnmọ́ súlẹ̀ tó wọ̀ ìwọ ló súnmọ́ súlẹ̀ ìwọ náà ló mọ bó ló yẹ kó mọ bó ṣe bá súlẹ̀ jáde sọ̀rọ̀ yìí torí pé tí súlẹ̀ ò bá yanjú wèrè yóò pa súlẹ̀ o. bí súlẹ̀ ò bá pa wèrè yóò pa súlẹ̀ ọ̀rọ̀ wà ń bẹ o àfi kí súlẹ̀ ya tètè mọ bí ó ṣe pa wèrè yìí. This is environment. It's environment. It's messenger. It's a message. It's messengers. Tábà tó wá gbà bí Yorùbá jáde, wọ́n máa pé pa pé bẹ́ bí bó. Ó sì ẹ̀dá báwọn. Wo pé kó wọlé òní ìní títàn dé bọ̀. Bẹ́ẹ̀ ni mo sọ. Èmi Súlẹ̀ Màító ni. Òní ìlọ́ọ̀rọ̀ ayé mọ́. Kí ló dé? Wọ́n yàn lé mi ni. Màá ṣe. kí ló dé tí mo tún wá pè ọ́ jókòó báyìí ó wù mí pé ọmọ sẹ́bẹ̀rún kò lè jiyàn yòó bẹ́ẹ̀ ni mo fẹ́ kó fa dé mi lórí dákun ọkọ mi wò lóòótọ́ ò kéré o kọkùnrin pè ẹ́ kó dá lóhùn àmọ́ tó bá tásìkò àti lọ́kọ àwọn ọkùnrin alálùbáríkà tó níṣẹ́ lọ́wọ́ tó lẹ́sìn tó tún níwà òun lẹ́lẹ́dùá ó bá mi jogún fún ọ dákun ọkọ mi jọ̀ọ́ torí tí mò ń gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta wọ́n ló ń tẹ̀lé ọkùnrin kan wọ́n sì ní kó bọ́ sí i èmi ò sì fẹ́ kó fẹ́ǹ tí ò bọ́ sí. Mami èmi ò tẹ̀lé ọmọkùnrin kankan káàkiri àti pé ọmọkùnrin wọn náà rí tèmi àti ẹjọ́ ń tẹ̀léra wa káàkiri àti pé gan kátẹ̀wá ní pé lọ́mọkùnrin tí mò ń tẹ̀lé ṣé mo kéré ni àwọn ọ̀rẹ́ mi tí wọ́n rojọ́ káàkiri ní ìsìn ṣáwọn ò léyàn táwọn ń tẹ̀lé ni àbẹ́wò wà lẹ́jọ́ òṣìtàn rò káàkiri èmi ò tẹ̀lé yàn kankan. èmi mo bí èmi náà mo lè bọ́ ọ̀sùn tọrọ àbí wo mọ̀ pé iye ọmọ mọ̀ lálábàárò ọmọ. Mami mo mọ̀ àmọ́. Ṣé àpapọ̀ ní gbogbo nǹkan? Mọ́mí nǹkan. Ó wà. Èyí á bá mi kí wọn tó bá ibo ló ń lọ. Mo fẹ́ sin ọ̀rẹ́ mi níbẹ̀. Ẹ̀ka sàn ẹ̀rọ pẹ̀lẹ́ kó bá mi kí mọ́mí dáadáa kó máa kí wọn kí n máa gbọ́ báyìí ṣó ti gbọ́. Ọ̀rọ̀ àìtẹ́ kó take care. Dúró tá làwọn.
Tani. Àǹtí tó kí ń sìn tó tún ní ta ni. Ó fọ́ ni, ṣó fẹ́ lò mọ̀ wọ́n ni. Mi mọ̀ wọ́n. Ìyàwó bọ̀dá Súlè. Irọ́ ni o. Bọ̀dá Súlè wo? Bọ̀dá Súlè kan náà of course. Irọ́ ni o. Bọ̀dá Súlè kan náà. Náà. Níyàwó wọn pọ́n tó tólè. Bọ̀dá Súlè tó dàbí nǹkan tó fi inú ilẹ̀ yẹn. Jọ bóná sẹ́ni pàdé gan-an. Sọ fún mi, kí ló kún ẹ̀ bẹ́ẹ̀? Má bínú. Ó kàn mí náà ni mo ṣe ń béèrè. Àmọ́ ẹni tó lórí kò ní fìlà o. Ṣùgbọ́n ẹni tó ní fìlà báyìí kò ríbi tó máa dé sí. Tó bá jẹ́ bẹ́rù Bọ̀dá Súlè yẹn, kó fẹ́ rú àǹtí yìí. Ẹwà ó mọ nǹkan tó máa ṣe fún mi. Mi mọ̀ sọ fún mi. Bóyá kó fi wọ́n fẹ́ gbẹ, bóyá yẹn dẹ̀ máa bẹ́ta. Torí ìmọ̀ kan tó kàn ẹ̀ nínú ọ̀rọ̀ tó wà lẹ́. Ó ti bínú, má bínú já lọ. Kí ló ṣe yìí? Wèrè Súlè ní. Wèrè Súlè bá wò. Wèrè Súlè wo ló ń lé yín? Wèrè wo ni? Súlè ní. Súlè wo ló ń lé yín? Ẹ farabalẹ̀ náà. Kí ló ń ṣẹlẹ̀ báyìí? Bàbá ẹ farabalẹ̀ wèrè Súlè. Ẹ ṣáà ní sùn ẹni sùn. Eléyìí ò ṣe wèrè. Ẹyin náà wù bẹ́ẹ̀ tó kéde lẹ̀. Ó jọ wèrè lójú yín. Ìṣe wèrè ẹ gbọ́. Ká má parọ́ náà. Ẹ̀gbọ́n ẹ̀yin náà fara jọ wèrè náà. Láìsọ ń sọ̀gù. Lẹ wá ṣerun sórí. Ojú ọkùnrin kan. Ṣé ìyá wèrè ni? Kí ló ṣẹlẹ̀ báyìí? Aláyé ta ọ̀gbẹ́ ẹ fẹ́ sọ ibùdó kánú. Ẹ ká sọ. Ẹ ká sọ wa. Rọ́mọkẹ́ ni mo béèrè. Rọ́mọkẹ́ láti bò. Mo fẹ́ rí ni. Fún kí ni? Mo fẹ́ rí ni. Bí kò sọ fún yín ni. Pé kí ni? Mọ́mì. Mọ́mì. Wọ́n béèrè Rọ́mọkẹ́. Ẹ ká sọ. Jọ kí ló fẹ́? Kí ló fẹ́ rà gan? Sọ nǹkan tó fẹ́ rà fún mi. Kí ni problem ẹ? Ṣé mo sọ fẹ́ pé kó má wá síbí báyìí mọ́? Etí ẹ ó ti di àbí. Fọlákẹ́, lọ gbé omi apáyẹn wá fún mi. Gbé omi apáyẹn wá fún mi. Kó gbé omi apáyẹn wá fún mi, dúró síbẹ̀. Orí bó ṣe rí, àfi bí ẹ̀gẹ́ kú ebè. Kò mójú kò mọ́ra, kò máa kún òǹlé kó nílé jẹun. Mo Rọ́mọkẹ́. Ṣé o sì fi ń dá mi lójú pé o nífẹ̀ẹ́ mi? Ìfẹ́ mi. Ṣorí ká ní wípé inú ṣe ṣíbi gbá ni. Ò bá mọ bí tífẹ́ dúró sí ní okùn àyà mi. Tí mo bá sọ fún ẹ pé mo nífẹ̀ẹ́, mi ò parọ́, mo nífẹ̀ẹ́ gan-an ni. Ẹ̀rù ń bà mí ni. Torí pé mi ò lówó lọ́wọ́. Mi sì tún wá láti ìdílé olówó. Òun ló jẹ́ kẹ́rù máa bà mí pé ó lè di lọ́la kó rólówó kó bolówó lọ. Ṣorí tí mo bá sọ fún ẹ wípé omi ń jóná, mi ò rò pé ó yẹ kó doubt mi. Nǹkan tó kàn yẹ kó sọ fún mi ni wípé kí n bu eérú ẹ̀wà kó rí. Honestly, I love you. Mi ò dẹ̀ mọ̀dí tí mo fi nífẹ̀ẹ́. Ní kankan dẹ̀ dá mi lójú wípé owó kọ́ nífẹ̀ẹ́. Ìfẹ́ kọ́ ni owó. Subhanallah. A'udhu billahi minash shaitanir rajim. A'udhu billahi. Where? Mo ti bọ́ sọ̀rọ̀ gbọ́ mi lẹ́nu. Má kàbùkù o. Má jẹ́ kí ni wọ́n bí mi sí ọ. Ó lè fẹ́ ọmọkùnrin tó ń tẹ̀lé ẹ̀ o. Màámi, ẹni tẹ́mi máa fẹ́ nìyẹn, kò dẹ̀ sí nǹkan tó máa ṣẹlẹ̀. Ẹ ti máa fẹ́ nìyẹn, kò dẹ̀ sí nǹkan tó máa ṣe sí. Òun máa fẹ́ o. Mo Rọ́mọkẹ́. Ẹni lọ ni mò ń bọ́ sọ̀rọ̀. Màámi, ẹni sùúrù ṣé wọ́n nífẹ̀ẹ́ ni? Owó kọ́ nífẹ̀ẹ́. Èmi mọ̀ kó ní ṣùgbọ́n. Bó dẹ̀ wù mí láti fẹ́ pẹ̀lú ṣùgbọ́n rẹ̀. Kí wọ́n lè fẹ́ ṣe sí? Ṣé ilẹ̀ fẹ́ fún mi lọ́kọ ni? Àbẹ́ ilẹ̀ máa fẹ́ tí máa fẹ́ fún mi? Ẹni tẹ́mi máa fẹ́ nìyẹn.
ìwọ náà ti fẹ́ yàn pẹ̀lú ṣùgbọ́n ìwọ náà ti fẹ́ bẹ̀rẹ̀ gbé wàhálà láti kékeré ayé ara ẹ̀ ṣé bẹ́ẹ̀ mi ni mo ráyé ṣáájú ẹ̀ àbẹ́mi kọ́ ni mo bí ẹni ṣé wọ́n bí ọ kí wọ́n tó bá sọ̀rọ̀ ni mo rán wọn kẹ́ wọ́n pariwo rẹ fún gbogbo aráyé ọ tó rẹ́mi rí bí òbí tí wọ́n bá wọ́n sọ̀rọ̀ tí ẹ gbọ́ ọ. màá mi tẹ́ bá fẹ́ pariwo ni kẹ́ pariwo ìkọ́ tó bá fẹ́ ṣe ni kẹ́ ṣe. alẹ́ ni tí máa fẹ́ nìyẹn máa fẹ́ fi sílẹ̀ kí ló dé gan-an mo lẹ́ tí máa fẹ́ nìyẹn ẹni mi sílẹ̀ ẹ ti máa fẹ́ nìyẹn wẹ́ kúrò lọ́nà fẹ́ nìyẹn ẹ fi lẹ́jọ́ tí máa fẹ́ nìyẹn ṣẹlẹ̀ fẹ́ ṣọkọ fún mi ni. wọ́n padà gẹ́ẹ̀tì mi. wọ́n fẹ́ra wọn mọ̀nà káì ẹ fi hàn lẹ́ẹ̀jẹ̀ wọ́n fẹ́ra wọn tọkọtaya ni àwọn méjèèjì ẹ fi àwọn méjèèjì lẹ̀ fúnra wọn. àáfà àbí ẹ mọ ọmọkùnrin tí mò ń sọ ni. mo mọ̀ bẹ́ẹ̀ sì ni mo mọ ọmọ yín ti ṣe Rọ́mọkẹ́ àbí Rọ́mọkẹ́ kọ́ ṣẹ́yìn náà ti gbàgbé ọ̀rọ̀ Rọ́mọkẹ́ ni. salamu alaykum ẹ pẹ̀lẹ́ ṣé ẹ bínú mo sáré bá àwọn àlejò ṣe nǹkan kan ni Ọlọ́run wọlá gbígbàdúrà tí a tó gbà yóò gbàdúrà tí yín náà yóò jẹ́ kádùá yóò gbà wà dáwọ́lé wa yóò yọrí sí rẹ̀ ṣé kò sí. lórí ọ̀rọ̀ Rọ́mọkẹ́ ni istihara tí mo ní ẹ bá ń ṣe fún. Akbar alhamdulilayi rabbil alamin mo ti ṣe istihara náà Ọlọ́run sì dá wa lóhùn ayọ̀ ntí a béèrè fún Ọlọ́run fèsì ṣe rí Rọ́mọkẹ́ ọmọ alálùbáríkà ọmọ ni o ọmọ tó jẹ́ pé ẹ jèrè rẹ̀ tí lọ síwájú rẹ̀ tí ó sì ṣojú ẹ̀mí yìí ni ṣùgbọ́n àwọn nǹkan kan ló kàn wà níbẹ̀ tí ẹ ní láti kíyèsára tí ẹ sì ní láti múlò ẹ rí i pé Ọlọ́run ọba Allah ó dá gbogbo èèyàn alọ́wọ́ méjì alójú méjì alórí kan lẹ́ni tí yóò bá ṣaláàbò ara ṣùgbọ́n ìṣẹ̀dá tọ́lọ́run ọba dá wa yìí kálukú ló ní àwọn nǹkan kan sí kejì tí ń bẹ lára rẹ̀ tó yàtọ̀ sí tira wa ṣùgbọ́n ẹ ní láti máa gbà fún Rọ́mọkẹ́ gbogbo ohun yòówù tó bá ń béèrè ìṣẹ̀dá Rọ́mọkẹ́ kọjá ẹni téèyàn máa ń yàn lé lọ́wọ́ gbogbo ohun tó bá fẹ́ ẹ ní láti máa bá fẹ́ gbogbo ohun tó bá kọ̀ ẹ ní láti máa bá kọ̀ tọ́rọ̀ bá pẹ́ ẹ̀yin àti ẹ̀ papọ̀ ẹ mọ̀ jẹ́ ó di ìfàǹfà débi pé ẹ mọ̀ lérò pé tìyín ni ó ṣẹ̀ tiẹ̀ gbogbo ohun tó bá ti fẹ́ ẹ ní láti máa gbà fún Ọlọ́run ní jẹ́ ká ṣòfò ọmọ a sì ní pàdánù ẹ̀ ìgbà tó ń jẹ ọmọ bá jiná wọn ò ní fi kùrù sí ìrànṣẹ́ sí wa. àmín Allah. ṣé bíi bẹ́ẹ̀ wá ni àáfà. ọ̀rọ̀ yín yé mi n tí ń ṣe yín mo mọ̀ bí èèyàn bá bí tó pọ̀ kò ní fẹ́ kí kankan kú pèlè ń taṣẹ́ ẹni tí ò bí tó pọ̀ ṣùgbọ́n ohun gbogbo kò yọ àdúrà sílẹ̀ téèyàn bá ń ké pọ̀ Ọlọ́run ọba tó sì nígbàgbọ́ sọ́lọ́run ọba tó bá ń béèrè Ọlọ́run ó ṣe màá wọlé alua nítorí Rọ́mọkẹ́ màá sì ṣètò àdúrà kan fẹ́yìn náà tẹ́ lọ́ mọ́ ṣe lóòrèkóòrè pẹ̀lú ìgbàgbọ́ sọ́lọ́run ọba Allah mo mọ̀ pé n tá à ń fẹ́ Ọlọ́run ṣe dáadáa fún wa. ẹ ṣé mo dúpẹ́ àfà ẹ ṣeun. èmi rò pé níwọ̀nba ìgbà tí mo wà pẹ̀lú ẹ̀ kò yẹ kó tún máa ronú lórí nǹkan kan mọ́. Rọ́mọkẹ́ mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ o ṣe ọkọ àdúró tì mí ọ̀rọ̀ ṣe ní òkàlẹ̀ mẹ́ni tó fẹ́ ni dénú mo ṣe wá gbà pé ó nífẹ̀ẹ́ mi èmi rò tẹ́lẹ̀ pé ìwọ náà ó wo àwọn ọmọ for better for stay for worse for go. Ìfẹ́ mi, honestly, I just love you for whom you are. And I don't even know the reason why I love you. Nǹkan tí mo kàn ṣàmọ̀ ni wípé I am madly in love. Àti pé mo ti bá ìṣẹ̀dá mi dá májẹ̀mú wípé níwọ̀nba ìgbà tí mo bá ti pé ọmọ 20 ọdún, ọkùnrin tí mo bá ti kọ́kọ́ nífẹ̀ẹ́ sí, òun ni mo máa fẹ́ tó dẹ̀ máa jẹ́ adé orí mi.
pẹ̀lú gbogbo ìlérí rẹ̀ yìí báwo ló ṣe rò pé ó ṣe é ṣe nígbà tó jẹ́ pé mọ́mí rẹ̀ ò fọwọ́ sọ́rọ̀ ọ̀fẹ́ wa yìí. ó nílò àti ronú lórí ọ̀rọ̀ màámi èmi ni mo ní màámi màámi ló ní mí I can always talk to her àti wípé lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ màá gbìyànjú láti bá bàbá ọ̀rẹ́ mi sọ̀rọ̀ mo dẹ̀ mọ̀ wípé Ọlọ́run á gbàkóso gbogbo nǹkan tó ń rùn lẹ́ pátápátá ló máa tán. You mean it? Mm-hmm. Love you too. Tí n bá gbọ́ sórí ẹ̀. ẹ ló bàbá èmi náà ni èmi ni mo ti rí ọlọ́run ti bá ń ṣe àtẹ̀yìn náà bá rí ẹ mọ̀ pé nǹkan kí ẹsẹ̀ ràgó ẹ ti bẹ́ẹ̀ dé mo ti retí yín ẹ ṣeun. ẹjọ́ nítorí ọlọ́run ẹjọ́. ẹbẹ ó ní ìròyìn orí ọbẹ̀ tí ó bẹ́ ọ lẹ́bẹ̀ yàwó. ìròpọ̀ ọmọ tákèrè wí ó ní kàkà kó wọn mọ̀ dùn bẹ̀ ó ní tapá ti tan àwọn oníọ̀run sí i wo ìhà orí rẹ̀ dálẹ̀ ní tó a bá gbìyànjú àti. yín tí n fi ní lówó láyé yìí ẹ̀mí ó sùn bẹ́ẹ̀ mo sọ. torí ọlọ́run. wèrè bẹ́sẹ̀ sọ̀rọ̀ ẹ fẹ́lẹ̀. alówó ọmọ fọmọ nìkejì ẹ sọ àrówó kó o tó padà wá ò lè lówó. wèrè. Sule kí ló ń ṣe ọ́ ó ń sunrun ọ̀sán ni. ìwọ ni. èmi ni ṣebí wọ́n lọ ránṣẹ́ sí mi. lóòótọ́ ni ibi iṣẹ́ tí mo sọ fún ọ wọ́n ti ní kí n wá bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́la wọ́n ti fún mi ní gate man kódà wọ́n ti fún mi ní uniform bí mo ṣe fọ uniform yẹn náà tán ni mo kàn ra fẹ́ gbẹ̀lélẹ̀ ní mọ̀ pé oorun ti rá mi lọ. oorun ayọ̀ ni oorun ayọ̀ ni irú nǹkan bá ọ yẹ kí n fojú gan ni rẹ̀ jẹ́ wá lọ wò tó bá rí bí ayé ti dọ̀tún nù ayé ti dọ̀tún nù jẹ́ wá lọ wò. kí ló ṣẹlẹ̀ kí ló dé. ẹ ṣeun mo sá aṣọ kan síbí ni yúnífọ́ọ̀mù tí mo ṣe gbà ni mo sá síbí. aṣọ. aṣọ. aṣọ bíi aṣọ security báyìí. ṣé kìí ṣe ìdáyé lọ́wọ́ ọ̀rẹ́ ẹ̀ sìn. ọ̀rẹ́ mi wo. wéèrè.
ẹ ká sàn. Ẹ jọ ṣe bisikíìtì wa. HH. Ẹ kú lẹ́yọ̀ kò. Ẹ ká sàn. Ẹ ká sàn. Ṣé mineral wa? Bẹ́ẹ̀ ni ó wá sàmélò. Ẹyọ kan náà ni. Irú èwo? Tó bá tutù dáadáa. Anyone. Ọ̀rẹ́ tètè dá wọn lóhùn kan wá bá máa lọ jọ̀rẹ́. Ọ̀rẹ́ mi ní sùúrù kí ló ṣẹlẹ̀? Tó fẹ́ máa bá máa lé kọ́sítọ́mà lọ. Skúù tó wà ní o mọ̀ wèrè máa ń tẹ̀lé wọn káàkiri mọ̀ ní. Tí wèrè bá dé bí ń sìn, nǹkan tá à ń sọ kọ́ lámọ̀. Ẹ̀gbọ́n ẹ má bínú kò sí mínírà. Ẹ̀gbọ́n a ní ò sí mínírà. Ẹ máa lọ. Wèrè máa ń tẹ̀lé wọn káàkiri. yẹn sórí àpèrè Awẹ́lé kí ló ní fẹ́ gbẹ́. mo kí gbogbo ẹgbẹ́ o àmọ́ nílọsíwájú o níbẹ̀ mọ̀ pé Àbíkẹ́ ọmọ mi ń bẹ nú oyún tó bá ti bímọ kété tó bá ti bímọ tán báyìí ń gbọ́mọ òun wá ni. Àṣàbí ilẹ̀ ní fẹ́ gbẹ́. ẹ ṣeun lọ́mọ ìdúbà ṣe ojú yẹn náà lọ mọ̀ pé gẹ́gẹ́ bí ẹ̀yin ẹlẹ́yẹ ẹ mọ̀ pé ọmọ ẹyọ kan ni mo bí tí í ṣe Súlè ṣùgbọ́n àpèrè yìí ń wù mí láti débẹ̀ mo mọ̀ pé bí n bá fọmọ mi kan tó ṣoṣo tí mo bí tí mo bá fi lẹ̀ ẹ̀yin ẹgbẹ́ ọ̀tọ́jú mi abẹ́ ní tọ́jú mi mo ti fà á kalẹ̀ fún yín. ó dáa kò sì ṣíṣe kò ṣàìṣe á ṣe wá dúró dìgbò lóyún tó lóyún tí ó fi bímọ níta sì ti ń wò nílẹ̀ yìí tó ti gbó eyín ká mọ ìpanu lọ. ká má fi yún panu lọ. ọ̀dà bí n bá gbọ́ dáadáa Àṣàbí olówó bàtúlẹ̀ lẹ̀. àyànyàn tẹ́gùntẹ́gùn lẹ́fọ̀. ọ̀dà bọ́ sórí àpèrè. ẹ ṣeun mo fi yọ yín o. mo jẹ fi mọ́ pa o mo jẹ pa mọ́ fi o ẹ̀sùn kan ò lè rí mi sùn o èdìdì kan ò lè ràn ń bọ̀rọ̀ lòdì bá fún sọ̀rọ̀ gbé àwọ̀ oníjókòó gbogbo ohun tí mo bá ṣe lórí àpèrè yìí o àṣegbé ẹ ṣeun mo dúpẹ́ gbogbo ẹ̀yin ẹlẹ́yẹ mo dúpẹ́ o ọlọ́bẹ̀ ẹ ṣeun o. ìyá wa gẹ́gẹ́ bí olórí ti sọ kí ló ní kọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àkọ́sọ. ẹ ṣeun ọlọ́run nǹkan àkọ́kọ́ tó kọ́kọ́ mú mi lómi àṣẹ bẹ́ẹ̀ mọ̀ papọ̀ jù báyìí lọ olórí tó wá lọ sí wálé àṣà àìní sùúrù rẹ̀ làwọn ọmọ ẹgbẹ́ fi fẹsẹ̀ yìn délé ẹwà tó mi ẹ̀yẹ rínú gbogbo wọn báhùn mo wá ṣe tán láti wá gbogbo wọn káàkiri ìmọ̀ àyájúlé ẹnìkọ̀ọ̀kan ni ìmọ̀ àyájúlé ẹnìkọ̀ọ̀kan kódà kì í ṣèmi nìkan ni wọ́n ṣiṣẹ́ yìí. ní ọlọ́bẹ̀ ayé ni mo dé yìí o àwa lọ pàṣẹ ọ̀làkẹ́ alágbègbè ló pàṣẹ
pẹ̀lú màtí kọ́mọ ọjà láì fọwọ́ kọ́mọ. àtúntò ló bí ilẹ̀ ilẹ̀ ló bí àtẹ̀fẹ́ àtẹ̀fẹ́ ló bí ajo mi sara láti wọlé ló bí ilẹ̀ ilẹ̀ ló bí àtẹ̀fẹ́. ẹ wò mí ibikíbi tó bá wà báyìí ìgbà àjànú alágbàgbé mo fẹ́ kọ́ lálẹ́ wù báyìí àfẹ́ràn níṣẹ́ àjànú alágbàgbé káàbọ̀ káàbọ̀ ẹ̀yin wò mí àwọn ayé la fẹ́ ràn níṣẹ́. wọ́n á tọ̀dọ̀ sílẹ̀ lọ báyìí mo fẹ́ kó ewúrẹ́ gẹ́lẹ́gẹ́lẹ́ mo fẹ́ kó dàgùtà jẹmọ̀jẹ mo fẹ́ kó da láàmà tí ń rìn lẹ́gbẹ̀ẹ́ ògiri ọ̀yá gbàbẹ̀ lọ báyìí ọ̀yá. àwa ni àmú. dání ń perí akọni tí yóò fi dà lálẹ́ gàràgà ọ̀yá ojú lọ̀rọ̀ wà. ìwọ ni ọmọ àkúrìn ọmọ àkú àbọ̀. ìwọ ni wọ́n rán wọn ò sọ fún ẹni ọ̀gbọ́n wàá pa ni bẹ́ẹ̀ni ń ṣe ẹran rírọ̀ àìmọṣẹ́ kù ọ̀rọ̀gùn ní fíforí bomi gbóná o èèwọ̀ ń bò ló ń bọ̀ ọ̀gbẹ́ni oko èmi mà ní kí gàǹgà mi tutù lẹ́yìn tí mo gbóná náà gan bí ajere wo lọ sọ fáwọn tó rìn wípé òtó ṣẹ́ jẹ́ o àtàwọn tó rìn òfò lẹ́ẹ̀ṣẹ̀. má gbọ́ bọ́mọdé bá darí pápápá bọ́mọdé bá darí sọ̀rọ̀ kó pa bọ́mọdé bá darí sọ̀rùrù oko ni wọ́n ti rù pẹ́ wẹ̀lẹ́ ọ̀yá lọ́jíṣẹ́ fẹ́ ni ọ̀nà kàkà àyọ̀ká mi sáà yóò mẹ́rù àgbò. èmi lè rìn àlùjọ̀nù sí yẹ̀yẹ́ wá tàyín tìǹà ẹ ti fẹ́ po ẹ fẹ́ sísú kù báyìí ẹ sì fọwọ́ rí mú ọ̀dà o bó bá ṣe yí pé ẹ mọ̀ mí ni ẹ ní dágbáléwu tẹ́ ń ṣe yìí èmi kò yí ọmọ ẹrù àgbà ìkòyí ẹ̀ṣọ́ ọmọ adìílẹ̀dógún okòrè sí ọmọ wòyíra kan má bàa rẹ ẹrúkẹrú ní yọkọ wọn lẹ́nu okòrè sí ọmọ wòyíra kan má bàa rà gbákígbá ní kẹ̀kẹ́ sọ ẹ wò ó ẹ lọ jókòó jẹ bí ọba jẹ bẹ́ẹ̀ ẹ tẹ ẹ wò ó ẹ̀mí tẹ́ ẹ fẹ́ lò pẹ́pẹ́pẹ́ ẹ ti béèrè fún ikú òjijì báyìí o ẹ dàbí bèbè mi ni. ẹyẹ fúnkẹ́ kọjú sí mi ojú lọ̀rọ̀ wà àbẹ̀wò ni àbùrù máa kẹ̀yìn. àṣàbí sọ̀rọ̀ pé n tó ṣe dáa ni ó ṣèlérí láàrin yìí ọwọ́ kan ò mú lérí rẹ̀ ṣẹ mọ́ àǹjẹ̀nu alápapín ó wánú léèrè ó fẹ́ wá ṣiṣẹ́ gbẹ́ ó fagbára afẹ́fẹ́ dá padà. ṣọ́tà àbòkù mo ní ṣọ́tà àbòkù èkó yín rèé èmi taari yín síwájú ni mo tàn yín síwájú kí n lè dé orí àpèrè yìí ẹ dúró ná àṣọpọ̀nù nìyí ẹ máa yàká o ọmọ ẹyọ kan ṣoṣo tí mo bí ẹ wá ní kí n fi ilẹ̀ kẹ́ ẹ róhun jẹ àbí bẹ́ẹ̀ kọ́ túlẹ̀ mi àkàndí láéláé kò lè ṣeé ṣe kò lè ṣeé ṣe ẹ̀yin náà bẹ́ẹ̀ bá lọ́mọ tẹ́ fà lẹ̀ ẹ lọ fa fámìlì yín lẹ̀ àwọn ẹbí yín ẹ pè wọ́n jọ bẹ́ẹ̀ bá wù yín jẹ ẹja gbogbo ẹ̀ náà ẹ̀ṣẹ̀ kan kúọ́kúọ́ bí ẹ̀kẹ́ òkété wo ẹgbẹ́ o ẹ sọ fáwọn yòókù ìdí ni táwọn yòókù fi wá ìwọ lọ láyà lágboolé yín tí wọ́n lè jíṣẹ́ tó lè kojú mi ẹ kéré o bẹ́ẹ̀ bá gbé ọwọ́ kọ́wọ́ kan omi yóò wọlé lóòyẹ̀ ó ti gbọ́ báwọn.
oníyẹ̀yẹ́ torí pàgbára ti dọ́wọ́ rẹ tán ó ti dórí àpèrè tán wọ́n láti jẹlẹ́dẹ̀ tìkẹ́tìkẹ́ àti sanwó ẹ̀yìn gbanyugba àwa àpapọ̀ ẹlẹ́yẹ lónìí gbà láàrin àwa àti ẹ ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ó tí ì rí nǹkan kan. ẹyẹ fún kẹ́mi ẹyẹ kẹ́mi mo rẹ́yẹ sí èmi. afẹ́fẹ́ kì í fẹ́ kó mọ́ kàn kíkó lára ìdìbò oníjà fún ọkàn dára rẹ̀ a mọ̀ pé òkú lónìí ló láyé. bẹ́ẹ̀ gbogbo ẹnu yín sàn gbé gbogbo ẹnu yín sàn mo ti rọ́wọ́ yín náà mo ti rọ́wọ́ yín ẹyẹ kẹ́mi ẹyẹ fúnkẹ́ ẹyẹ gbà mí ẹ̀yin ẹ kéré o ẹ kéré ọwọ́ tẹ fẹ́ gbéhùn tí sìgìdì ọba ṣeré ẹ̀tẹ́ ni a ní wọ́n gbóhùn sọ́dọ̀ òun fẹ́ wẹ̀ ẹ mẹ́ni ẹ kò ọ̀dà o ẹ wá gbọ́ o wọ́n ní aṣẹ́rẹ́ ẹ̀kú aṣẹ́rẹ́ ẹ̀kú ilẹ̀ ní sọ́mọ dúdú ànífẹ̀ ilẹ̀ tó sọ́mọ dúdú ànífẹ̀ lónìí ẹni tó jí tó perí mi níbi ikú oró lẹ́ẹ̀ máa kú inú àgbàrá ẹ̀jẹ̀ lẹ́ẹ̀ sùn akèrèǹgbè tó pọ́n mi tí ọ̀dà bọ̀ ǹjẹ́ ọmọ kékeré bá fọnjọ́ náà ní sunkún ẹ̀ káàkiri ayé wọ́n ó sunkún yẹn lé o tó mọ́ lónìí. tẹ́lẹ̀ tó fẹ́ rẹ̀ sàn owó èyí sanwó ayé ògùn kìíní sanwó ní ọ̀run bí kowó ayé bá kẹ́ àwọn ọmọ kéèké aṣọ alọ́sọ́sọ́ ọ̀run tí ògùn bí awọ ọ̀run bá ké àwọn àgbàlagbà sí lọ ńgbà. irọ́ mo dá a padà fún yín kì í ṣe tèmi bẹ́ẹ̀ ni kì í ṣe tèmi wọ́n ní àjà àbálẹ̀ ní tewé adán ara àbálẹ̀ ní tàwòdì ojú àṣà kan kì í ríbi tàwòdì ìrọ̀rùn ọ̀rọ̀ kọ̀rọ̀ kì í bá kúnlé abẹ́rẹ́ mi ọ̀ lọ wọ́n ní òkun ọgbọ́dọ̀ dí mọ́ mi. ẹ pé ṣoṣo títí dandan kẹrin ṣoṣo ikú yín rèé o. ẹ ṣe rí báyìí púpọ̀ ọ̀bá dì ńlá èkó bá a ṣe mójú ajé kò ní sọ lọ dáa. àmọ́ bàbá nǹkan kan ò yé mi o pẹ̀lú gbogbo nǹkan tá a wò yìí kí wàá ló ṣẹlẹ̀ tó fi jẹ́ wípé wọn ò tí ì rí Sùláìmọ̀ mi pa. Súlè sọ̀rọ̀ pa báwọn kì í sì ṣe kó sọ̀rọ̀ pa òun náà láṣẹ pamọ́ ni bẹ́ẹ̀ ni.
ẹ pẹ̀lẹ́ bàbá. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ bá ti wọ́ ọmọ kan kó mú yín dání ọ̀nà bolẹ̀ ń gbà lọ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ ti tasọ mọ́lẹ̀ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ọ̀nà bolẹ̀ ń lọ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹsẹ̀ mi lọ́tà ṣe é. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ ṣe o. wọ́n ti gbà mí báwọn ọmọ wọn yẹn kò mí lọ́wọ́. kò ní dáhùn. Sulaiman ni. Sulaimana Sulemana olóko ńlá èèyàn dáadáa sì ló ń bá jókòó èèyàn rí ló náà èèyàn dáadáa ni nínú táwọn àáfàá sọfà ewé tóògùn ló kọ tèmi kò ṣe mo dúpẹ́. Ọlọ́run ló ṣe. torí tó ṣe fún mi bí ọba sí ọlá rẹ àmọ́ nǹkan míì tó lè ṣẹlẹ̀ o ti wá ṣe mí lóore nù èmi náà ò ṣe ọ lóore o ti dá mi wájú ó di dandan kí ìwọ náà tẹ̀lé tútù mo fọ ní kíní kan mo fọ mo ń bọ̀ àgbo yíwọ ní àgbo egungun ẹran yíwọ ní egungun ìfúngbọ́ lọ́ọ̀rì yìí sọ fún ẹ̀dọ̀fóró etí mo tọ́jú pamọ́ sínú yín àsìkò tó mo fẹ́ lò ẹ bá mú ìgbọ́kọ̀ sọ fún ẹ̀dọ̀fóró lọ́ọ̀rì yìí sọ fún kùfù kùfù sọ fún ẹ̀dọ̀fóró ntí mo tọ́jú pamọ́ sọ́wọ́ yín ẹ bá mú. ó fi padà tọ́ba di ní alẹ́ lọ́gànjọ́ òru ní dédé aago kan ó wá mú epo díẹ̀ ó sẹ́mu ó wá fi kíní ó gbé mi kọ́kọ́ mú epo torí tó bá mú epo tó bá fi sáwọn lásán àwọn àrí ó jóná gbúagbúa nù. wọ́n gbàgbé epo pupa lọ́kọ̀ọ́kọ́ sẹ́mu ó jìnnì yà lọ ẹ̀ ni wọ́n fi yókù lẹ̀ fọlọ́. bí mo ti wí ni o ṣe o. ẹ ṣeun bàbá. wọ́n lọ sí. àmọ́ bàbá ẹ dákun nǹkan kan sì tún ń ṣe mí lè mọ̀ ọ̀pọ̀lọpọ̀ gbà nínà ni ṣùgbọ́n láwọn ìgbà míì ó tún máa ń ṣe mí lóore èyàn wá ń tojú sú mi ó rú mi lójú. sọ́tọ̀ èmi lọ sá ẹ sá káàkiri sígbẹ̀rún sàámù rẹ sọ́sámọ́ náà ń lọ báyìí ìlò mi bí olókè ilẹ̀ sọ́tọ̀ mo mọ̀ pé yóò rí ọ sọ́ọ̀mù mi lórí mi ṣe mi túpẹ́ mi ò fẹ́ ṣáájú omi rè gbà ọmọ mi. sọ́kàn rẹ ti balẹ̀. apá àwọn rí wọn kì í kági oko apá àtẹ́lẹsẹ̀ kì í kálẹ̀ àmọ́ kì í ṣe mímọ̀ ṣe rẹ o ọpẹ́lọpẹ́ ìyá àyàwó rẹ bẹ́ẹ̀ ni ìyá àyàwó rẹ ló jáde sọ̀rọ̀ rẹ.
ti rí báyìí ikú kì í jẹun ẹni kó pa ni àfi kó o máa dúpẹ́ lọ́wọ́ ìyá ìyàwó rẹ bẹ́ẹ̀ ni ìwọ bí ẹnìkan wọ̀ náà bẹ́ẹ̀ ti lọ rí bẹ́ẹ̀ o ọ lọ rí bẹ́ẹ̀ yá rẹ bẹ́ẹ̀ ni ọmọ kékeré ò gbọdọ̀ sọ pé nu àwọn òbí ìhun ọmọ ẹni ò ní burúburú lóòótọ́ ká lè fẹ́kùn pa àmọ́ síbẹ̀síbẹ̀ ọmọ kékeré tó bá pẹ́nu àwọn òbí ìhun ń tàpá sọ̀rọ̀ rẹ̀ tí ń lọ ni torí pé àfikún ọlọ́rin bẹ ìyá rẹ báyìí kó dárí jìn ọ́ lọ́rí bẹ ìyá rẹ o sì dá mi lójú pé lọ́gbọ̀. ẹ ṣeun bàbá. nǹkan kan ò ní sí ọ sílé ayé ò ní mú ọ gbogbo tó fẹ́ ọmọ tì ọ lọ́wọ́ ifá ní orógbòrò ti gbòòrò mọ̀ ṣùgbẹ́ṣùgbẹ́ tó ṣùgbọ́ àkókò jáwé adébá fún bi tí ojú mi tó àpòfẹsẹ̀ mi rè òkèrè tójú yín wò tó wù yín kẹ́ dé ẹsẹ̀ yín ò dé bẹ́ẹ̀ láyé àtàlàyé lọ́rí bẹ ìyá rẹ o. ẹ ṣeun bàbá. Afa Sulaiman. Ẹ jẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Subhana wa Ta'ala tí ó fi ẹlẹ́yà ṣe onísábàbí fún yín nítorí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ìbá dàbí ọ̀rọ̀ yín nítorí pé tí kì í bá ṣe pé Ọlọ́run fi ètè ìbàṣírí yín ìta gbangba làbá bí yín oríṣiríṣi atẹ́gùn èyí tó dáa àti èyí tí ò dáa làbá máa gbà sínú agbárí ọ̀rọ̀ ò bá wá di bí ìyá ńlá bá gbé ní sánlẹ̀ kékeré àsìkò rí ẹni ṣùgbọ́n ẹ jẹ́ á dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba fún ìyá wa ìyẹn ìyá ìyàwó yín tí Ọlọ́run lò ní sábàbí tí ó jẹ́ pé wọ́n ń ṣe àdúrà fún yín ní gbogbo ìgbà tí ọ̀rọ̀ náà fi wá sí ìdádúró tí gbogbo ogun náà sì wá sí kúkú dànù. ẹ wá rí ẹlẹ́yà tí ẹ fẹ́ fẹ́ kí wọ́n dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba nítorí pé nípasẹ̀ ìyá rẹ̀ Ọlọ́run lò láti jẹ́ kẹ́kẹ́ ní ìlú náà. Ọlọ́run wà wà pẹ̀lú wa ohun tó ti ṣe òní ìpèrè mọ́ wọ́n jẹ́ ká fọ Ọlọ́run ọba wọn sílẹ̀ ó sì ń wà pẹ̀lú wa títí láéláé ẹ pẹ̀lẹ́. Ọlọ́run ó túnbọ̀ máa gbà fún yín ó fàyà kún Ọlọ́run kò ní fi ilẹ̀ gbà kọ̀ọ̀kan ojú òní tí yẹn ṣe gan mo dúpẹ́ ẹ wá dákun àfà ẹ bá mi bẹ ìyá wa kí wọ́n dákun kí wọ́n forí jìn wá torí pé mo mọ̀ pé àti ṣẹ̀ wọ́n kí wọ́n forí jìn wá. ìyá wa tẹ̀ ń wò yìí àbíàmọ ni wọ́n inú mi dẹ̀ dùn pé ní gbogbo ìgbà tí wọ́n fi ń wá sí inú àsàlátù àwọn náà ní àgbọ́yé wọ́n rí gbogbo ọ̀pọ̀lọpọ̀ wáàsí tá à ń ṣe fún wọn nítorí pé Ọlọ́run ọba Allah tẹ́ ń wò yìí Inna Allahu Ghafurur Rahim ní ọba aláforíjì nígbà tó náà bá ti ń forí ẹ̀ṣẹ̀ wá jìn wá kí ni ti àwọn ọmọ ènìyàn tá à ní lè forí ẹ̀ṣẹ̀ ara wa jìn wá ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó padà sọbi dire fún wa lágbára Ọlọ́run ọba ibi tó ti wá dire kò ní padà sẹ́yìn mọ́ láìláì ẹ pẹ̀lẹ́ ìyàwó. Ọlọ́run ọba náà lọ́ba aláforíjì Allah Subhanahu wa Ta'ala náà lọ́ba tá a dúpẹ́ fún ẹ wò ẹ bára yín kalẹ̀ o. mo sì dúpẹ́ fún yín àfa wa ẹ pẹ́ fún wa o. ẹ dúpẹ́ lọ́dọ̀ náà ẹ ká tí wọ́n á jẹ àwọn ìṣòro náà ṣe tó ń bọ̀ sí ìlà ìrìn náà.